orúkọ tí a pè epo. Ọmọdún, orúkọ tí a pè iyọ̀. Àwáyémátẹ̀, orúkọ tí a pè omi. Bí lágbájá bá mu omi lónìí, tí ó bá ti rí mi, ìṣe ni kí ó jó mọ́ mi, kí ó yọ̀ mọ́ mi. Bí lágbájá bá jẹ iyọ̀ lónìí, bí ó bá ti rí mi, ìṣe ni kí ó jó mọ́ mi, kí ó yọ̀ mọ́ mi. Bí lágbájá bá jẹ epo lónìí, tí ó bá ti rí mi, ìṣe ni kí ó jó mọ́ mi, kí ó yọ̀ mọ́ mi. Lágbájá here is the name of the person you want. Change that lágbájá to the name of the person you are referring to.